gógó, ata di nǹkan tó wọ́n, ẹ̀fọ́ di nǹkan tó wọ́n lọ́jà, ẹ̀wà di nǹkan tó wọ́n, àgbàdo wọ́n, gbogbo nǹkan wọ́n, gàrí wọ́n. Nítorí pé kí ni àwọn bàbá wa ò lè lọ sóko, kò sí security, kò sí anything. Báwọn màmá wa tó ń ṣe ohun ọ̀gbìn tá à ń jẹ tán bá lọ ní oko, Fúlàní ó jí wọn gbé, wọ́n rẹ́pù wọn. Kò sẹ́ni tó free. Nígbà kan táwa gbọ́njú, tá bá jí, a lè wà lálẹ́, tá máa sùn níwájú ilé bàbá wa, tó jẹ́ pé ìgbà míì kéèyàn tó jí ó lè tago 5 aago 6, tí ò sẹ́ni kankan tí ó jí gbé, mo lè jí láago 3 kí ni mò ń lọ sóko wa, tí ò sẹ́ni kankan tí ó disturb yín, tí ò sẹ́ni tí ó dá yín lọ́nà. Gbogbo ìsìn èèyàn ò lè dẹ́rọ̀ ẹ̀wò mọ́. Tó bá gbéra láti Èkó sí Ọlọ́run bọ̀ bá dẹ̀ wàhálà ni. Tí wọ́n bá dá ẹ lọ́nà tó gèètì àní, tó bá ti kọjá tó gèètì àní dé, àwọn dánadáná máa wà ń bẹ̀ tán, àwọn Fúlàní ó kún bẹ̀ tó kó kọjá náà, tó jiyàn gbé, wọ́n ní kẹ́ mọ́ lọ gbé mílíọ̀nù wá. So ìdí nìyí, gbogbo àwọn tó ń láwọn jó lórí wọn kẹ́ ń wò, wọn ò ṣe ohun tó yẹ kó ṣe, wọn ò fún wa security, wọn ò fún wa ní nǹkan kan tá a lè sọ pé tó, pàápàá jùlọ security wà very important. Àwọn tó wà lókè òkun ò lè wálé, tán bá fẹ́ wálé ẹ̀rù ń bà wọ́n, ẹ̀rù ń bà wọ́n pé kán mọ́ já wọn gbé, kán mọ́ ṣe jàǹbá fáwọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. So gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wa. Kò sí security lórí ilẹ̀ wa tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ rárá, kò bójúmu rárá. Gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ yìí, ó di dandan ká jà fún. Ó wà very important ká jà fún ẹ̀tọ́ wa. Ẹ jọ̀ọ́, mo rọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, ẹ jẹ́ á jọ dìde, ẹ má jẹ́ ká bára wa jà, ẹ má jẹ́ ká búra wa o, ẹ má jẹ́ ká búra wa. Tẹ́nìkan bá ń pariwo wípé ìlú ò da nǹkan ò wá òkè, kí ló tà pẹ́ nìyẹn ká bí pé kí ni ìwọ rí, kájọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, kájọ jókòó, kájọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, kájọ bí ọ kí ni ìwọ rí, kí ókè ọ̀nà wo la lè gbà, báwo la ṣe fẹ́ sí tí nǹkan fi dáa. Kì í ṣe pé kákan bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà, ká mọ búra wa, kí ló dé tá à ń búra wa táwa ọmọ Yorùbá tá à jẹ́ kó rí wa nálé, ká pera wa jókòó, ká bára wa sọ̀rọ̀. Láàrin mi àti ẹ, àtiwọ́ tó ń gbọ́ mi, àtiwọ́ tó ń wò mí, ṣé ìlú Nàìjíríà lálàáfíà? Ṣé security wà Nàìjíríà? Ta lè sọ pé ohun tó fi láàrin mi àtiwọ́ tó ń wò mí, tó ń gbọ́ mi, tó ń bú mi lọ́wọ́lọ́wọ́, tó lórí mi ò pé, tó ní mi mọ ohun tí mò ń ṣe, àtọwọ́ tó ní mò ń wá tí màá jẹ, tí mo dẹ̀ juwọ́ gẹ́ lọ. Níwọ̀ tó mi tó lé mi wá tí màá jẹ, tó ń bú mi, tó ń sọ oríṣiríṣi, wọ láàrin mi àtiwọ́, tí wọ gangan tó, tí wọ sọ lálàáfíà nínú ọkàn rẹ. So o lè rìn kó yẹn nílùú bàbá rẹ, so o lè jáde nínú ilé ẹ lálẹ́ kó pọ̀ ń lọ sí ibi báyìí kọ́kàn rẹ ó balẹ̀. So o lè ṣe ohun tó wù ẹ́ sórí, kán mọ́ mú ẹ ní yàwó sọ fún mi. So o lè wọṣọ, o lè gbé mọ́tò tó dáa kó rìn gbòòrò, kán mọ́ pé ẹ lólè tàbí kán pé ẹ yàwó àbí kán pé ẹ ní kankan kán mú ẹ. So gbogbo orúkọ báyìí nínú ọkàn rẹ wọ́n gán mọ̀ pé Nàìjíríà ò fara rọ rárá. So sẹ́mi lọ́yẹ kọ́ mọ́ bú ni, àbí Nàìjíríà tí àwọn tó ń ṣe àkóso Nàìjíríà tí wọ́n ń dà wá láàmú, tí wọ́n ń fi orí ara wa gbára wa, tí wọ́n ń dá owó yẹn kó sápò àwọn fámílì ara wọn, tí wọn ò ní rònú pé àwọn ó kú lọ́la mọ́, sáwọn lọ́yẹ kó bú ni àbẹ́mi. Ẹ jẹ́ ká wá eyes, ẹ jẹ́ kí orí wa nálé, ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Ọlọ́run níjọ́ bàjẹ́. Ẹ jọ̀ọ́, kò sí security nílùú yẹn, ẹ jẹ́ ká jọ jàfẹ́tọ̀ wa, ká jọ béèrè pé kí nìdí tẹ́ fi láti ọdún ìtẹ́lẹ̀ dá Nàìjíríà lẹ̀, tẹ́ ń kó jẹ, tẹ́ ń sin nǹkan tí ò sí security, tí ò sáàbò, tí ò sí anything, tí ara ẹ̀ ń jẹ wá lọ, ṣé bá ṣe máa bá lọ nìyẹn? Ó ti tó gẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wọ ọ̀dọ́ ká bára wa sọ̀rọ̀, ó ti tó gẹ́ẹ̀ báyẹn. Ẹ jẹ́ ká jọ dìde, ká jọ jàfẹ́tọ̀ yìí. Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa, ojú ọ̀dẹ̀ ní tiwa, ọdún yìí ọdún ẹ̀ lọ́lọ́run ṣe, ọdún òmìnira lọ́lọ́run máa sọdún yìí fún wa. Ṣé mo dúpẹ́.